Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ ti ń wò wá. Orúkọ tèmi náà ni Òjíṣẹ́. Ohun tí a mú mi rí ní ọ̀tẹ̀ yìí, òun ni nípa Yorùbá nation. Ohun tọ́nà bá ti mú mi rí, màá jíṣẹ́. Either Yorùbá nation, either Nigeria government, either everything, I will come on live and then I will say it. So, ohun tí a mú mi rí náà ni wípé Ọlọ́run ní kí n sọ fún àwọn Yorùbá nation yìí pé tán bá ti gba Yorùbá nation tán, kí òun lè fọ àwọn ẹ̀jẹ̀ tó ti pa, tó ti mú ìbínú wá sí orí àwọn ènìyàn. Wípé kóun lè nu ẹ̀jẹ̀ yẹn nù kúrò, kóun lè fọ ẹ̀jẹ̀ yẹn nù kúrò. Wípé kí àwọn Yorùbá nation kí wọ́n tọ́jú gbogbo àwọn arúgbó yẹn, gbogbo àwọn arúgbó pátápátá, kán kọ́ hospital fún wọn, kán dẹ̀ máa ṣe check up fún wọn, kán tọ́jú gbogbo wọn pátápátá. Bí mo ṣe láàlá yẹn jọ yẹn, ẹ̀rù bà mí. Mo rí pé hospital wà, bó hospital yẹn ṣe wá mo ní kí ni hospital yìí wà lọ́hùn. Bí áńgẹ́lì kan ṣe fò wá nìyẹn látọ̀run, ó fún délẹ̀. Ẹ̀rù bà mí. Ọmọdé òde bí ẹ̀rù bà. Ẹ̀rù bà mí o. Bí mo ṣe wá rí mọ́ ní kí ló ń ṣẹlẹ̀, kí ló dé ìwọ Ọlọ́run, mi ò tójú ẹ wò. Mo ní láti dojú bolẹ̀ ní lójú àlá yẹn. Ó ní kí n lọ sọ fún àwọn Yorùbá nation pé tó bá gba Yorùbá nation tán o, wípé kí wọ́n lọ tọ́jú gbogbo àwọn arúgbó tó wà bẹ́ẹ̀. Guys, ẹ̀yin èèyàn mi, ẹ má bínú pé mo pè yín ní guys. No, àlá yẹn bà mí lẹ́rù gidi gan. Ọlọ́run ní kí n sọ fún wọn pé kó lọ tọ́jú gbogbo àwọn arúgbó pátápátá tó wà ní Yorùbá nation. Ìgbé tó má ti tọ́jú gbogbo àwọn arúgbó yẹn tó ń tọ́jú yẹn, òun lòun wá fi nu gbogbo àwọn ẹ̀jẹ̀ àwọn èèyàn tó ti pa, tí wọ́n ti pa dànù. Òun lòun wá fi nu gbogbo ẹ̀jẹ̀ wọn kúrò. Ìgbé tó bá ti lè tọ́jú àwọn arúgbó yẹn, ìgbé tó bá tọ́jú àwọn arúgbó yẹn, òun lòun wá fi nu gbogbo ẹ̀jẹ̀ wọn pátápátá. Òun lòun wá fi nu gbogbo ẹ̀jẹ̀ yẹn kúrò. Lòun wá fi rí gbogbo ẹ̀jẹ̀ kúrò. Òun wá fi nu ẹ̀jẹ̀ yẹn kúrò. Wọ́n lọ tọ́jú àwọn arúgbó. Ẹ jọ̀ọ́, ẹ̀yin agitator Yorùbá nation, ẹ jọ̀ọ́, tẹ́ bá gba Yorùbá nation tán, àwọn arúgbó tó ti bẹ̀rẹ̀ láti 55 tó ti lọ 60 70, ẹ jọ̀ọ́ ẹ bá wa tọ́jú wọn, kí Ọlọ́run lè wo ìtọ́jú tó ìtọ́jú wọn, kó fi nu ẹ̀jẹ̀, kó fi wọ gbogbo. Ẹ bá wo inú Bíbélì, Ọlọ́run ó ní mo rí ẹ̀jẹ̀ náà, mo ré kọjá, kí Ọlọ́run lè fi ojú fún àwọn aláìṣẹ̀ tí àwọn èèyàn ti pàdánù, kó lè nù kúrò. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́.